aṣòfin àgbà sí ọ́fíìsì sínétọ̀ Natasha àpótí padà lẹ́yìn tí wọ́n ti gbé e tì pa fóṣù 6. Ilé aṣòfin àgbà nílùú Àbújá ti ṣí ọ́fíìsì sínétọ̀ Natasha àpótí Odùagan tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi padà lẹ́yìn tí wọ́n ti ní kó lọ rọ́ọ̀kùn nílé fóṣù 6 gbáko. Ẹ̀sùn wípé ó tàpá sí òfin ilé ni wọ́n fi kàn án. Natasha tí wọ́n fi dá a dúró nígbà náà, igbákejì adarí ètò ààbò nílé aṣòfin ọ̀gbẹ́ni Alábí Adédèjì ló ṣí ọ́fíìsì náà padà lánàá ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹsàn-án yìí, èyí tí yóò fún Natasha láǹfààní láti padà sílé lẹ́yìn tó ti wà ní ìdádúró fún oṣù 6 gbáko. Nígbà tí ó fẹ́ sí ọ́fíìsì náà, ọ̀gbẹ́ni Adédèjì sọ pé èmi Alábí Adédèjì, igbákejì adarí ètò ààbò ilé aṣòfin àgbà, ṣí ọ́fíìsì sínétọ̀ Natasha àpótí. Ìròyìn yajoyajo fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Àsìkò ojúlọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀, eré àgbéléwò tí a pè àkọlé rẹ̀ ní ìlú. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.